Ẹ káalẹ́ o, ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ kóòtù òjíire, ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ ẹdun, ibẹ̀ la ti ń fọ̀n bí òwe. Lágbára Ọlọ́run, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní dí. Ilé yín á rójú, ọ̀dẹ̀dẹ̀ yín á ráyè, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn wá. Ọfà ayé ò ní bà wá o. Àríbá ti ṣe àrọ́nà, gbogbo nǹkan tó bá ń pa wá lẹ́kún á dìdùnnú. Ojú lalákàn fi ń ṣọ́rí o. Ẹ gbọ́ nǹkan táwọn DSS tí wọ́n sọ nípa Kogi àti Ondo State ní Ọ̀wọ̀ páwọn ISWAP fẹ́ ṣọṣẹ́. Wọ́n lè máa ṣe pé okay ibẹ̀ yẹn ná máa focus, gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ kóòtù òjíire káàkiri, ẹ jẹ́ ká mójútó ra wa. Nǹkan tó bẹ̀rẹ̀ láti Lagos State, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, Oǹdó tó fi dé òkun, ẹ jẹ́ kí á dúró dáadáa torí ó lè má jẹ́ àwọn ìlú tí wọ́n dárúkọ yẹn ni wọ́n ti máa ṣe iṣẹ́ ńláabi wọn. Ìdí tá a fi sọ wípé ojú lalákàn fi ń ṣọ́rí nìyẹn. Ṣé ẹ ti gbọ́? Ojú lalákàn fi ń ṣọ́ orí. Ẹ jẹ́ kí á dúró dédé, ẹ má jẹ́ ká wàra ru. Ẹ̀yin tìlú tán dẹ̀ dárúkọ yẹn náà kẹ̀, ẹ má dúró tẹ̀tẹ̀rẹ. Ẹ má jẹ́ kó dìgbà tán bá pàwọn èèyàn tán kó tó máa ká yín lára. Ẹ gbáradì. Nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe, ẹ ṣé. Ẹ péégún inú ilẹ̀, ẹ pógún inú omi, ẹ po eégún inú afẹ́fẹ́, gbogbo wọn pátápátá ni kẹ́ ẹ pè torí ojú lalákàn fi ń ṣọ́rí. Ojú ni o. Torí ẹlòmíì nísìnyí kò lọ́pọlọ. Tiẹ̀ kò mọ̀jú kó mọtí lọ ń tiẹ̀, kó máa ṣe fàájì kiri torí wípé nítorí wípé tí a bá fi ara wa balẹ̀, ibi tá a fẹ́ dé, a máa débẹ̀. Ẹ jẹ́ ká dúró dáadáa. Ẹ má dẹ̀ pé ká máa jójó oníbejì. Irú àwọn tọ̀ṣun ńsìnyí, eré àtèkìtì, eré election tó ń bọ̀, tán fẹ́ ṣe governorship náà máa lé. Ẹ má dútí ètò ààbò ara yín, ẹ̀mí yín, òun ló ṣe kókó. A ní fi ojú sunkún ara wa o. Lágbára Ọlọ́run, ilé wa á rójú, ilé wa á ráyè o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa fún ilé-iṣẹ́ Koiki Media ní support. À ń sọ fún yín, bàbá wa olóyè Májàsọ́lá, àwọn nìkan wọn ò lè dúró gbogbo ilẹ̀ Yorùbá wa náà ká máa dáàbò bora wa. Nǹkan tó sì lè mú DSS tó ní kóníkálukú kó dáàbò bora ara ẹ̀. Ẹ jọ̀ọ́, ojú lalákàn fi ń ṣọ́rí o. Ẹ jẹ́ ká dẹ̀ ṣọ́ra fún ìrìn òru. Tá bá ń rìn lọ, ẹ jẹ́ ká máa bojú wẹ̀yìn. Lágbára Ọlọ́run, apá ayé ò ní ká wa o. A ṣẹ́gun ọ̀tá, a rẹ́yìn odi o. Gbogbo àdáwọ́lé wa á máa yọrí sí rere ni o. Ọfà ayé kò ní bà wá o. Kò ní bà wá lágbára Ọlọ́run. Àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa o. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká wo ọ̀nà tá lè gbé gbà tá máa fi kúrò nínú oko ẹrú yìí. Kò ń ṣe ìjẹkújẹ nìkan òun la máa focus lé lórí. Ṣé ẹ ti gbọ́? Ẹ jẹ́ ká ṣí ọpọlọ. Bí a bá ṣe ń wá owó, bẹ́ẹ̀ ni ká máa wá ètò ààbò ara wa torí wípé ààbò ara wa, ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún. Ẹ bá wa love program, ẹ bá wa pín káàkiri. Ààbò ara wa, ẹ jẹ́ ká jẹ́ kó jọ wá lójú.
kó má jẹ́ patí nìkan la máa ṣe, tá máa jó kiri mọtí obìnrin. Àwọn ará bí ti pàrokò lẹ̀ fún wa, àwa ló wá yẹ ká gbọ́n pẹ̀lú àwọn àrokò tí wọ́n ti pa sílẹ̀ fún wa. Bí a ṣe ní kó sínú pápẹ́ ayé, ẹ jẹ́ kí ẹ jẹ́ ká ẹ jẹ́ ká dúró re, ẹ jẹ́ ká dúró re o, ẹ jẹ́ á dúró re. Tá bá ti dúró re, eléyìí tó kù ó kéré. Tá bá ti dúró re, ó ti dájú pé a máa ṣẹ́gun ọ̀tá, a máa rẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nílé lóko lájò, ẹ jẹ́ kí á wá bá ṣe máa dáàbò bo ilẹ̀ wa. Ìjọba ò lè dá nìkan ṣé, ẹ má jẹ́ ká máa sùn, tá bá ń sùn, ká má sùn taratara torí wípé nǹkan tó sọ bóyá ilé ìjọsìn ni o, bóyá mọ́ṣáláṣí ni o, bóyá lọ́jà anywhere tá bá wà, ẹ jẹ́ ká máa wà tá bá ń rìnrìn àjò, ká kún fàdúrà torí a ò mọ ibi tán ti fẹ́ ṣiṣẹ́ burúkú wọn tí wọ́n sọ yẹn. Ilé ìwé náà, ẹ jẹ́ kí ètò ààbò ló ti bẹ̀rẹ̀ láti primary school, secondary school, higher institution, ẹ jẹ́ kí ètò ààbò ibẹ̀ náà kó nípọn torí ó lè jẹ́ ilé ìwé ná máa lọ. A lè sọ pé ibi báyìí ni wọ́n ti máa bẹ̀rẹ̀ orí ibú wọn torí ẹ̀ ojú lalákàn fi ń ṣọ́rí, ẹ jẹ́ ká gbáradì. À ní lè mú wá fún yín jù báyìí lọ láti ilé-iṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Lágbára Ọlọ́run, ẹ bá wa share program, ẹ bá wa like ẹ̀. Ojú tẹ́ fi ń wò wá kọ́ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní dí. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lájò, ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín. Nǹkan tá dẹ̀ ń polongo ilé-iṣẹ́ wa ni wípé bí ẹ̀mí wa bó ṣe ní sọnù, bá ṣe ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, bá ṣe ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, òun ni ká dù. Lágbára Ọlọ́run, àwọn àjèjì wọn ò ṣọlọ́run. Ọlọ́run ọba gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára ni wá lára, alágbára ayé tó ń fagbára ẹ̀ tó fi ń ni wá lára. Ọlọ́run á bá wa gbàgbára lọ́wọ́ wọn torí àwọn ará bí wọn ò tó ìwọ Ọlọ́run, wọn ò jù ìwọ Ọlọ́run lọ. Ìwọ ni kó wá jà fún wa o. Ìbànújẹ́ má jẹ́ ó ṣẹlẹ̀ nílé ẹnìkankan wa o. Ọ̀fọ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ nílé ẹnìkankan wa o. Lágbára Ọlọ́run, wọ́n ní bádìyẹ bá fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire owó, ire ọmọ, àìkúbálẹ̀ ọrọ̀ kó jẹ́ tiwa o. Kórí wa Ẹlẹ́dàá wa kó má gbébọ̀dé o. Kórí wa Ẹlẹ́dàá wa kó má gbébọ̀dé. Ká má sì jẹ, ká má sì mu, ká má sì rìn. Ọjọ́ tébi bá ń pọ̀nà, ọlọ́run má jẹ́ á bá wọn rìn lọ́jọ́ ọ̀nà. Ọjọ́ tébi bá ń palẹ̀, ọlọ́run má jẹ́ á sí nílé o. Lágbára Ọlọ́run, lílọ bíbọ̀ wa, Elédùmarè á máa pa á mọ́. Ẹ̀yin ti Kwara náà, ẹ má fara ro. Ojoojúmọ́ ni wọ́n yìí ń pa àwọn èèyàn ńbẹ̀ yẹn. A dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó ṣẹ́gun ti Ìbàràpá wọlẹ̀, tó ṣẹ́gun ti àwọn Ègùnwá nípínlẹ̀ Ògùn tó ṣẹ́ wọlẹ̀, á túbọ̀ bá wa ṣe eléyìí tó kù yìí náà, á bá wa ṣẹ́ wọlẹ̀. Gbogbo ilẹ̀ kóòtù òjíire ni wípé wọ́n yìí ń pa àwọn èèyàn lọ ní Kwara. Ọlọ́run ọba tó ṣẹ́gun ti Ìbàràpá àtàwọn ibi tó kù á túbọ̀ bá wa ṣẹ́gun wọn. Gbogbo ilẹ̀ kóòtù òjíire à ń sinmi báyìí. Apá ayé ò ní ká wa o. Àní ṣíjẹ, àní ṣímu.
ààbò Elédùmarè tó dájú á wà lórí wa, á wà lórí aya wa, á wà lórí ìyá wa, àtayọ̀ bàbá á wà lórí bàbá wa, á wà lórí àwọn ẹbí wa o. Ọ̀fọ̀ ayé ò ní bá wa o. Ọ̀ṣọ́ òsì òun lòòṣà ọlọ́fà. Kó má jẹ́ kọ́fà ayé bà wá o. Ẹni tọ́fà ayé bá ti bà, ọ̀ṣọ́ òsì ìwọ lòòṣà ọlọ́fà. Kò dọ́fà padà sọ́dọ̀ ọlọ́fà o. Kò dásàsí padà sọ́dọ̀ alásàsí o. Káwa wí bá ti ṣe ká rọ́nà gbégbá o. Lágbára Ọlọ́run, bó ṣe máa jẹ́ nìyẹn.